kó tó comment lórí fídíò yìí mo kọ́kọ́ fẹ́ kó mọ̀ pé ọmọ aláàjì ni mí, aláàjì dádì mi. Mi ò dẹ̀ ṣe fídíò rí láti fi tako ẹ̀sìn kankan. Nípa fídíò tí mo ṣe last nípa ọ̀rọ̀ àwọn àfáà kékèké tán máa ń wọnú DM àwọn yẹn káàkiri yẹn. Ṣé àwọn àwọn boys kan àwọn tó máa ń wé fìlà nìyẹn tí wá bá mi tán ṣépè fún mi tán sọ pé yẹn nígbà tí mi bá ní problem mo rò pé ayé gbogbo yín fẹ́ bàjẹ́ mo rò pé fẹ́ pasán. Sórí wọn tó DM mi yẹn tí n bá gbá ẹ mú láwà ní orí burúkú tó wé sórí yẹn ó ní máa fi pokùn fún ẹ street ó fẹ́ ṣòfò sórí pé mo ṣẹ̀dá ayé ni. Àti pé tá ló sọ fún yín pé tẹ́ bá ti kéwú tán kẹ́ jókòó aláàfáà. Tá ló sọ pé tẹ́ bá ti kéwú tán kẹ́ jókòó aláàfáà. Ṣé Dangote òkèwú Shina Pellar òkèwú Sansota kọ́lọ́ fọ̀rùn kẹ́gbọ́n yẹn ṣé wọn òkèwú olóyè burúkú ara tí yẹn ọ̀lẹ́ olè ẹ wá kéwú tán ẹ wá jókòó aláàfáà iṣẹ́ tẹ́ ẹ mọ̀ iṣẹ́ tẹ́ ẹ lọ́pdẹ̀tì ẹ lọ́wọ́ kọ́lọ́ fi lẹ̀ rọrùn fáwọn àfáà gidi àwọn tó wé láwà nìyẹn àwọn yẹn gidigidi wà nù wọn o bọ̀ṣẹ́ dáhùn ọmọ olóyè burúkú wéèké yìí fọwọ́ àná ẹ̀ níyìn màá dẹ̀ bá yín na tán ẹ̀rín sí oríire ṣẹ́gbọ́. ṣẹ́rí ọmọ tẹ́ ń wò yìí Malik lórúkọ ẹ̀ ó dẹ̀ ní àwọn ọ̀rẹ́ mẹ́ta ṣe he have a 3 good friend ọmọ tẹ́ ń wò is a just 14 years old Ìbàdàn náà ń gbé àtàwọn òbí ẹ̀ now ọmọ yìí ti ń lo 11 ọdra 11 according to the story tí mo bá ara àwọn tó bá wọn Ìbàdàn sọ torí wọn ẹ̀ṣẹ̀ mú kí ìsìn wa níbi kí n repost ẹ̀ so kí ló ṣẹlẹ̀ sọmọ yìí ó ti kú wọ́n pa ni àwọn àfáà ló pa tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n gé orí ọmọ tẹ́ ń wò yìí wọ́n fi ṣe roast wọ́n fi roast ẹ̀ pé àwọn ọ̀rẹ́ tó kù wọ́n á máa jẹ wọ́n á máa mu ẹmu lé lórí jùlọ tó bá ṣe ń jẹ bẹ́ẹ̀ ni ẹni iṣẹ́ tó bá ń ṣe ó yé yín ni wọ́n ṣe máa rówó sí. Now let me go deep to the story. nǹkan ó ṣẹlẹ̀ ni pé àwọn mẹ́rin ni wọ́n so àwọn mẹ́rin yẹn wọ́n fẹ́ ní owó òjijì they want to have fast money wọ́n wá lọ sọ́dọ̀ àfà pé àwọn fẹ́ ṣoògùn owó kìnnìkan now àfà ti wá sọ fún wọn pé kí wọ́n lọ́kọ́ lọ wá owó wá so tó ṣe máa obi tó láti ń wá owó ṣá ó dà pé kàn wá pa àlọ́ sọ́dọ̀ àfà yẹn nu wọn wí pé kí lòun lè ṣe tóun lè fi òun pé òun fẹ́ ṣoògùn owó ní tòun kìnnìkan now wọ́n wá ní òkè pé kó pa àwọn ọ̀rẹ́ tó kù wá káwọn ọmọ kan táwọn máa ṣe so àwọn mẹ́ta ṣáwà padà lọ ṣùgbọ́n ó wá ọmọ yìí nìkan ni ò tẹ̀lé wọn lọ tó ń wọ́n plan wọn dáàzọ owó lòun wá ń tiẹ̀ so bí àwọn mẹ́ta ṣàwọn ṣàwọn pé láwọn ti plan ẹ̀ pé ọmọ ilé Malik tẹ́wọ̀ yìí òun náà máa pa náà máa fi ṣe oògùn owó fún àwọn tó kù ṣé ìpọ́n Malik yóò dẹ̀ mọ̀ òun dẹ̀ ṣe ń wá owó ń tiẹ̀ ìgbà tó ń mọ owó tiẹ̀ máa pé kọ̀kọ̀ bẹ́ẹ̀ tó máa fi pààrọ̀ sọ́dọ̀ àfà so ibi tó ṣe conversation pé tọ́lá ń sọ̀rọ̀ oògùn owó kò ṣògùn owó yẹn so dá pé èèyàn kan wá ń gbọ́ conversation wọn ìyẹn lọ́wọ́ sáré lọ sọ́dọ̀ àwọn family ẹ̀ wípé àwọn ọmọ yìí máa ti fẹ́ lọ ṣògùn owó kìnnìkan kan tó dọ́dọ̀ àfà wọ́n ti gé orí ọmọ tẹ́ ń wo ìyẹn ọmọ Malik yìí wọ́n ti. ẹ̀yin tèmi welcome back ọ̀rọ̀ lẹ́gbọ̀n yẹn ṣé sense wà nínú nǹkan tí arákùnrin yẹn sọ àbí kò sí sense ẹ̀yin tèmi èmi rí sense nínú ẹ̀ ẹ má ṣe mí gbọ́ ọ̀wẹ́ jọ́ mo rí sense nínú ẹ̀ ìdí tí mo dẹ̀ fi rí sense nínú ẹ̀ ni pé look around you ẹ̀yin náà ẹ wá wo bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn ṣebí láìpẹ́ yìí agbọ́rọ̀ tí wọ́n ní ọmọ young boy kan tí wọ́n pè ní Abdulmalik ọmọ 14 years tí wọ́n ní àfáà kan èmi ò gbàgbọ́ pé irú àwọn èèyàn ó yẹ ká mọ̀ pé wọ́n láfà wọ́n ní àfáà kan ó pàdé àpòpọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n gé orí ẹ̀ nínú society wa yìí náà irú àwọn àfáà yẹn ni mo rí pé arákùnrin yẹn ń tọ́ka sí irú wọn sì pọ̀ láyé nísìn ìwọ ni kó mọ irú àfáà tó jẹ́ irú àfáà wo ni títí ẹ̀ ṣé àfáà górígórí ni ẹ́ ni ṣé àfáà gányàngányàn ni ẹ́ ni ṣé àfáà ọlọ́ṣẹ ni ẹ́ ni ṣé àfáà yàwúyàwú ni ẹ́ ni àbí àfáà ritualist èwo ni títí ẹ̀ know yourself and know the truth a ní àwọn good affairs àwọn affairs alálùbáríkà báyìí kọ́ ló ṣe rí lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀yin tèmi àìbá àwọn àfáà nídìí ìbàjẹ́ àfáà ò mọ̀jú kó gbàdúrà lọ kó ṣàdúrà gidi gan kó fa tẹ̀sùbí kó gbàwẹ̀ kó kírun kó yan náfìlà kó dẹ̀ hàn tú nǹkan tá a mọ̀ táfà máa ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ nìyẹn pẹ̀lú kàráǹdì o wọ́n mọ̀ sọ̀rọ̀ yahoo plus ẹ̀ bá àfáà láàrin wọn wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n gún ọṣẹ pẹ̀lú orí ẹ̀ bá àwọn àfáà kan láàrin wọn irú àfáà wo ni tiẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ ògùn owó ẹ̀ bá àwọn àfáà láàrin wọn irú àfáà wo ni tiẹ̀ ẹ̀yin tẹ́ wá ń ṣépè fún arákùnrin yìí ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣépè fún ṣé ká sọ wípé irú àfáà tẹ́yin náà jẹ́ nìyẹn bet àwọn èyí tí mo mú wáyé àwọn tó ní ọpọlọ ni àwọn tó sọ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní yes ẹ̀yin náà tẹ́ pera yín láfà tó bá wà ní ìbàjẹ́ ó dẹ̀ fẹ́ mọ já àfà
má ṣe wà bàjẹ́ yẹn mọ́. Ẹ̀yin tẹ́ wá dá nínú àwọn àfáà, ẹ̀yin alálùbáríkà àfáà, ẹ mọ àwọn bad people yìí, ẹ fish wọn out. If possible, ẹ fish wọn out. Otherwise, wọ́n máa yí ẹ̀yin good àfáà mẹ́rẹ̀ náà ní bí eléyìí báyìí. Wọn ò ní lè yànnàná rẹ̀ pé ẹ̀yin àfáà yìí, ẹ̀yin àfáà yìí, wọ́n máa kó yín pọ̀ ni. Ọlọ́run lè fún yín ṣe inshallah. Àwọn àfáà burúkú yẹn, àwọn àfáà yàwúyàwó, àwọn àfáà górígórí, àwọn àfáà ritualist, ẹ follow wọn, ẹ differentiate wọn from you. Ẹ jẹ́ káyé mọrú àfáà tí wọ́n jẹ́. Ẹ follow wọn, ẹ sọ fún wọn pé àfáà kọ́ ló yẹ kí wọ́n máa jẹ́. There should be a name tó yẹ kí wọ́n máa jẹ́, kì í ṣàfáà. Àfáà ìwúwà burúkú, àfáà kò yẹ kí wọ́n gbá orí mú lọ́wọ́ àfáà. Gbogbo ẹni tó bá gbá orí mú lọ́wọ́ rẹ̀ kì í ṣàfáà. Ẹ mọ̀ wọ́n, ẹ̀yin good àfáà, ẹ mọrú àwọn àfáà bẹ́ẹ̀, ẹ wá dákẹ́. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní drag yín, ẹ wà ní wọ́n drag yín because you refuse to speak out. Ẹ follow wọn, ẹ follow wọn, ẹ ní kí wọ́n yé jẹ́ àfáà mọ́. Àwọn èé ṣe àfáà. Àwọn èé ṣe àfáà. Àwọn fàlàfálà ni wọ́n èé ṣe àfáà. Ẹ fún wọn lórúkọ mi, wọ́n èé ṣe àfáà, fàlàfálà ni wọ́n. So mi ò really blame boy yẹn. Ìwọ ni kó mọ́ra rẹ. Are you one of the good ones or you are one of the bad ones? Tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ nísìn, àwọn young àfáà yẹn wọ́n ti pọ̀. Wọ́n ka Al-Qur'ani ní débi tí wọ́n kà dé. Wọn ò mọ really inú ẹ̀. Tí wọ́n bá ti parí phase 1, phase 2, phase 3, wọ́n ti rò pé àwọn ti dángájíá. Ó yẹ kí wọ́n tún máa kọ́ bíbẹ̀rù Ọlọ́run. Àti pé à ń pera wa láàfáà. Kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe? Kí ni nǹkan tá yẹ ká ṣe? Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀. Irú wọn, òun ni wọ́n ń ṣe irú wà pálapàla tí arákùnrin yẹn sọ. Òun náà yànnà. Ó sọ ó ní àwọn àfáà alálùbáríkà kan wà pé tá bá wọnú ilé wọn, a ní bẹ́kún jáde. Tí ò sì ní bu wá lọ́wọ́ láíláí. Ṣé bó sọrú àwọn àfáà yẹn? Irú àwọn àfáà, àwọn young àfáàs tó jẹ́ pé kò sí kankan tí wọ́n mọ̀ ju pé kí wọ́n ṣàfẹ́ obìnrin kan sáré máa ha mọ́nulé. Èèyàn bá wá fẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ wọn níṣẹ́ tó yẹ kí wọ́n fi ọ̀nà àdúrà tọ́, ọ̀nà àwẹ̀, ọ̀nà tẹ̀sùbá. Ọṣẹ ni wọ́n gbélé lọ́wọ́. Wọ́n á ní òkè o, lọ gbórí wá. Irú àwọn àfáà yẹn ló ń sọ. Àwọn tó jẹ́ pé àwọn ọmọ kékeré àfáà, wọ́n sì yẹ kí wọ́n wà lọ́ndà ẹ̀kọ́. Arákùnrin kan tí mo tún showcase fídíò ẹ̀ níwájú, àwọn sọ wípé nígbà tí oníkálukú bá fi ṣàfáà lẹ̀, ta ló fẹ́ mọ́ ṣiṣẹ́ àfáà? Ìyẹn bá ṣe àfáà, kò ní kó mọ̀ níṣẹ́ mi, ẹ má bínú o, ẹ má ṣe mí gbọ́ o. Tí èèyàn bá ń ṣiṣẹ́ àfáà, ìyẹn ò ní kó mọ̀ níṣẹ́ mi lọ́wọ́. Tó bá sì wá mọ̀ pé iṣẹ́ àfáà yìí ló fẹ́ jókòó sí, mọ́ ṣe àfáà tó máa dójú tì wá bí ti bá ṣe ń rí kà, bá ṣe ń rí gbọ́, bá ṣe ń rí ní every time. Jẹ́ ká mọ̀ pé yes, àfáà alálùbáríkà, àfáà tí wọ́n wí nínú Al-Qur'ani, àfáà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ nínú àdìtì lélẹ̀. Àwọn yes, àdìtì tí wọ́n gbé jáde pé tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bí Ànábì ṣe sọ, bí àwọn kan ṣe report, irú àfáà bẹ́ẹ̀ ló jẹ́. Kì í ẹ má ṣe àfáà ìgbàlódé, ẹ má ṣe àfáà ritualist. Ẹ̀yin tèmi, sense wà ní ọ̀rọ̀ bọ̀ yẹn. I can continue. Ibi tó bá ti kàn ẹ́ ni kó adjust. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún, gbogbo ẹ̀yin tá ń wá náà nù. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún arákùnrin yẹn, gbogbo ẹ̀yin tá ń wá náà nìyẹn. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ jáde. Àti wáyé pé àfáà dáadáa ni ẹ, wàá jáde, wàá defend pé okay o. A fẹ́ fàlàfàlà mọ́ tí wọ́n pera wọn láàfáà, a fẹ́ wọn mọ́. Àìmọye like seriously, èmi náà mo ní good examples. Àwọn fàlàfàlà tí wọ́n pera wọn láàfáà. Irú àfáà wo ni wọ́n jẹ́? Ṣé fàlàfàlà ni ẹni àbí àfáà alálùbáríkà? Ẹ̀yin tèmi, protest, wọ́n ṣe protest against government. Ṣé kò yẹ ká protest against àwọn bad people yìí, àwọn fàlàfàlà yìí? Ṣé kò yẹ ká protest against àwọn fàlàfàlà people yìí? Ó wà ní Kristẹni, ó wà ní Mùsùlùmí. Ṣé kò yẹ ká jáde ká protest against this kind of people? Ẹ wo bí wọ́n ṣe ń gé orí àwọn èèyàn, ẹ bí wọ́n ṣe ń fi àwọn èèyàn ṣògùn owó, ẹ bí wọ́n ṣe ń bàlújẹ́ lórí pé wọ́n náà wọ́n ṣe fàlàfàlà. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ, sense wà ní ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ̀yin tèmi.